díàfò òdì àgbà odò nífẹ̀ẹ́ tó jókòó fẹ̀ ti di àkókò tó pariwo rẹ̀ tán. ìta Yorùbá ìlú jẹ́ àmọ̀nà àtọ̀ táyé fi tẹsẹ̀ bọ̀ gan yín rùn. èyí gangan ló jẹ́ káàrẹ̀ Láàjì Abbas olùkọ́ àgbà ló kọ gbogbo ọ̀jọ̀gbọ́n lẹ̀ kóòtù òjìrè ìyókù tó ń ṣàgbélárugẹ tàṣà àti ṣe òun ọmọ lẹ̀ kóòtù ṣàgbékalẹ̀ ìta Yorùbá dé tí ó wáyé lọ́jọ́ 25 oṣù karùn-ún ọdún. àfẹ́ Abíọ́dún Adégòólú ló bí ẹ wá rí Adéwìnbí Àtìbà Aláàfin Abíọ́dún ló bí ní tààràtààrà. èyí ni wípé ọmọ obìnrin ó sì níbi tá a lè pè ní bárékè kékeré ní ìlú Ẹ̀pẹ́. gbogbo eléyìí ṣe àlọ́ ó fogun yípo gbogbo ilẹ̀ Yorùbá. gbogbo ààlà tí àwọn èèyàn ti jáwọ́ Basọ̀run Yamba ń lọ ṣiṣẹ́ náà. ṣẹwárí Basọ̀run Yamba ẹ̀ ọ wá ní àwọn ọmọ ọkùnrin nínú wọn lolúkẹ́ wà, nínú wọn ní Basọ̀run tá a wá tún gbókọ rẹ̀ tó lókìkí ni Gáà. Basọ̀run Gáà Yamba ló bí lọ́wọ́ bí Olúkùóyè. ṣẹwárí Olúkùóyè lọ́wọ́ bí Olúyọ̀lé. èyí ò ní wípé gẹ́gẹ́ bí ìlànà ilẹ̀ Yorùbá Basọ̀run Gáà ó tó jẹ́ bàbá fún Olúyọ̀lé torí pé tẹ̀gbọ́n-tàbúrò ni Olúkùóyè bàbá Olúyọ̀lé àti Basọ̀run Gáà. ẹ wá já padà sórí ẹni pé ìtàn Kúrúnmí ni mò ń sọ. kò sí bá a ṣe sọ ìtàn Kúrúnmí tá à ní sọ̀rọ̀ nípa Àtìbà tá à ní sọ̀rọ̀ nípa Olúyọ̀lé. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rẹ́ ni wọ́n. in tó sì sọ wọ́n di ọ̀rẹ́ ìní bí ilẹ̀ Yorùbá bó ṣe rí ní àsìkò ìgbà náà. lásìkò tá à ń sọ yìí Àfọ̀njá láyà lọ́kọ̀ ó gbìyẹ́ ó lóun ò sin Aláàfin mọ́. tá a bá wo ìlú Ìlọrin ní tààràtààrà ibi tí Ìlọrin wà ẹnu ààlà Ìgbógbọ́n ni. fún àpèjúwe gbogbo ibi tí post office Ìlọrin wà tó fi dé gbogbo tó fi dé lọ sọ́wọ́ òkè lọ dé Ganmọ àwọn Ìgbómìnà wọn ní o. gbogbo bí ojú rélùwé àwọn Ìgbómìnà wọn ní tẹ́ ẹ bá dé Ganmọ ẹ rí ibi tí ẹ gbélé Ìgbómìnà sí. ṣùgbọ́n ní àsìkò kan àwọn Núpé wọn a máa dalẹ̀ Yorùbá láàmú. eléyìí lọ́wọ́ àfà tí àwọn Ìgbómìnà fi wá ránṣẹ́ sí Aláàfin Ọ̀yọ́ tí mò ń sọ nígbà náà Ọ̀yọ́ Òkè ni o lẹ́gbẹ̀ẹ́ Jẹ́bà Adébárà. Ọ̀yọ́ mélòó ni ó ti wà ṣáájú Ọ̀yọ́ tòní? Ọ̀yọ́ méje, 5 làwọn èèyàn máa ń kà, 7 ni. àwọn èèyàn máa ń gbàgbé Ọlọ́yọ̀ Mùkoro. èwo lọlọ́yọ̀ Mùkoro? Ọlọ́yọ̀ Mùkoro gangan ní jẹ́ Ọlọ́yọ̀ k'Aláàfin ó tó dé. ọ̀tọ̀ ni Aláàfin ọ̀tọ̀ ni Ọlọ́yọ̀. àwọn èèyàn máa ń sì í gbé. Ọlọ́yọ̀ Mùkoro. bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba àjọṣepọ̀ Ọlọ́yọ̀ Mùkoro wà nínú wọn. gbogbo wọn gbé orí fún Ọ̀rànmíyàn. pé Ọ̀rànmíyàn o lára àwọn tí wọ́n jọ ṣe ìjọba Àrẹ̀sà ń bẹ́ńbẹ́, Oníkòyí ń bẹ́ńbẹ́, Olúòjé ń bẹ́ńbẹ́, Olúgbọ́n ń bẹ́ńbẹ́, Ọlọ́yọ̀ Mùkoro ń bẹ́ńbẹ́. ní apá abo ni Ọlọ́yọ̀ Mùkoro wà? Ọ̀yọ́ Mùkoro òun súnmọ́ òkè Jẹ́bà dáadáa. ibi tí Ọ̀yọ́ kọ́kọ́ wà gangan tá à ń pè ní ẹyẹ ó tá a tún pè ní Kàtúngà òun fo odò Ọya. àwọn Òwu àwọn ni wọ́n nílẹ̀ láti odò Ọya lọ dé Kaduna. gbogbo bí tá à ń pè nípìnlẹ̀ Kaduna lónìí Òwu lónìí nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni ẹ wo Ọ̀fà tẹ́ bá ń wo Ọ̀fà bó ṣe kéré tó lónìí o kò rí bẹ́ẹ̀ nù tán o. Ọ̀fà ló ní gbogbo bí tá à ń pè ní Burkina Faso. láti ibi tó bá bẹ̀ láti ibi ilẹ̀ Bàrùbá àwọn ni wọ́n ń pè ní Ìmọ̀ká níjọ́un. Ọ̀fà Mọ̀ká àwọn ni wọ́n ń pè. tẹ́ bá wo nínú oríkì wọn wọ́n níjọ́ tọ́lọ́fà ń lọ sáàfin Ọ̀yọ́ ilé Alukoso Ọlọ́fà Ẹgbèje, Alubẹ̀m̀bẹ̀ Ọlọ́fà Ẹgbẹ̀fà, Afọ̀nkàkàkẹ́ Ọlọ́fà Ẹgbẹ̀rìndínlógún. ẹlòmíì ó rò pé àpọ́npa ni nígbà tẹ́ bá lẹ́nìkan tí ń lùlù 1400, 1200, 2400. à ń sọ̀rọ̀ nípa empire. ọba ńlá lọ lọ́fà láti lẹ̀. ọba ńlá ni o. ìdínàdò ní gbogbo olójú ọba tó lè ní ìlàrí Ọlọ́fà náà nílàrí. dòní Ọlọ́fà nílàrí àṣẹ́kù ọlá wọn bẹ́ẹ̀. Ọ̀yọ́ méje ló ti wà ṣáájú ilé ìtawà ń bẹ̀ ilé ẹlẹ́ẹ̀keje. Ìbàdàn mélòó ló ti wà? Ìbàdàn tó ti wà ibi táwọn èèyàn ti máa ń ṣe àṣìgbé lórí ọ̀rọ̀ Ìbàdàn. Ìbàdàn kan náà ní ń bẹ ṣùgbọ́n àwọn tó ń lò wọ́n ń jẹ́ ìgbà 3 ló ti kọjá lórí ẹ̀. Ìbàdàn àkọ́kọ́ gangan Lágelú Ilé Ifẹ̀ ló ti wá àmọ́ kì í ṣe Ẹ̀gbá. àwọn Ẹ̀gbá wọn tulẹ̀ fún. ọ̀rọ̀ àwọn Bìíní tí wọ́n ń fà ń lọ fa dídálẹ̀ Ìbàdàn. ìgbà tí Ìṣẹ̀rí Ọlọ́fin ibẹ̀ ni olúùlú àwọn Àwórì ibi táwọn àwọn ogbó tí ń jẹ́ Àwórì ti bẹ̀rẹ̀ tó fi dé Ọ̀tà.
torí ti Ọ̀tà ìgbà mẹ́ta ló ti kọjá lórí Ọ̀tà. Ìlú Ọ̀tà gangan tẹ́ ń wò àwọn ìyá mi wọ́n dálẹ̀. Ọ̀tà gangan. Àwọn ìyá mi Ọ̀pàkí Ọ̀làkí Alágógó dẹ àwọn wọn dálẹ̀ tẹ́ sì ń dé adé. Lẹ́yìn Lọ́tà ìlú àyẹ̀dẹ́ fi ń pè nílùú àwọn àjẹ́. Àwọn wọn dálẹ̀. Ìtàn ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn mò ń sọ yìí o. Ó fa 2000. Bóyá tó bá tẹ̀ sí sọ́tà àmọ́ fọdún kun kò ní jọ́yàwó lẹ́yìn kò sẹ́ni tó lè wọbẹ̀ wọn èé gbọkùnrin láyè kó wọbẹ̀ wọ́n sì lè lọ gbé oyún wá ń ta àmọ́ tẹ́ bá bí ọmọkùnrin wọn ò gbé jùlọ kóbìnrin ni wọn ò gbé padà. Bóyá lu wọn náà wọ́n fi ṣètàn fíìmù lóbìnrin. Nígbà tí Ọ̀rúnmìlà wá gbọ́ bàbá ló wá ṣe ètò Ọ̀rúnmìlà wá wọbẹ̀ wọ́n fẹ́ ọba Ọ̀rúnmìlà wá fẹ́ ọba ọmọ tí wọ́n wí pé Ọ̀rúnmìlà ti dé ọmọ Ọ̀rúnmìlà ti ń jọba ó ti kúrò lórí tàwọn àjẹ́bìnrin ó ti bọ́ sórí tọ̀rúnmìlà lẹ́yìn ni àwọn Ọlọ́fin náà tó wá lọ ìgbà kẹta tá à ń lò lọ nílùú Ọ̀tànú ṣùgbọ́n àwọn tí ọba mọ́ta wọ́n mọ̀ rò pé bóyá ìlú kan ìtàn ńlá ń bẹ lórí rẹ̀ nígbà wàhálà wá dé tí àwọn bí ní àwọn Pọ́túgì tí ń wá tipẹ́ tí wọ́n fẹ́ wá gba Èkó ni Ọlọ́fin wá ránṣẹ́ sí Ilé Ifẹ̀ gbà wá o ní wá gbé Lágelú dìde nígbà tí ó lọ ọgbàlẹ̀ Rẹ́mọ lọ nípara ó wá bá ọba Àgúrá ibẹ̀ ló di Ìdó ibi tí Ìdó wà lónìí kápítà àwọn Ẹ̀gbá àjọ ni torí Ẹ̀gbá mẹ́ta ní bẹ Ìdó local government wa kan náà lọ́wọ́ á lọ bá wọn kọ́ ọmọ ogun fún un nígbà wọn kó lọ wọn lọ bọ́ Ọlọ́fin Ọlọ́fin náà tó ìṣẹ́lẹ̀ Ọlọ́fin fún wọn ní ọmọ ogun wọn wá lọ ja ogun wọn kó àwọn Bìíní wọ́n pa àwọn Pọ́túgà tó ràn wọ́n lọ́wọ́. Bó o ṣe wà ẹ́ tí wọ́n bá fẹ́ gbalẹ̀ nílùú kan ó yẹ wọ́n máa rẹ́ǹtì rẹ̀ ọmọ àjẹrè nǹkan tù lórí gbogbo tàǹtọ́ á wà lọ́pọlọ rẹ̀ ìṣòro kan ní ìmọ̀ ni. Wọ́n ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta lèyí Ìbàdàn tó tún kọ́. Iná là ń bá bọ̀ ìgbà tí ó wá jagun tó ṣẹ́gun ó wá padà dé wá bá ọba Àgúrá wọ́n jọ jókòó wọ́n jọ ṣe tó bá lọ ilé tí wọ́n bá fún ọ ládé ilẹ̀ rèé wá jókòó ń bẹ̀. Iná wà níbi tí àwọ̀tán wà. Àwọ̀tán wà ṣùgbọ́n ogun Ọ̀yọ́ nígbà tí àwọn Ọ̀yọ́ fẹ́ kó Ẹ̀gbá sí abẹ́ nígbà ọlá Ọ̀yọ́ empire ti dìde àwọn èèyàn máa ń gbé sí àsìkò Ṣàngó ìrọ̀ àsìkò Ṣàngó ti lọ ìní ogun tù náà fi wá sá lọ sí orí òkè Ẹlẹ́yẹlé tẹ́ ẹ bá wo ibi tí àwọ̀tán wà síbi òkè Ẹlẹ́yẹlé yẹn tẹ́ bá ń kàwé Ìbàdàn tòní ní ọmọ àjẹgbín yó ọmọ àjẹgbín jẹ̀karahun Ìbàdàn ọmọ àjòròsò kìí sorí kìí tiwa kí ni ó bá wa Ìbàdàn tòní lẹ́rù tá a fi máa sá táwa lọ́mọ àjẹgbín táwọn jẹ̀karahun ṣùgbọ́n àpọ́nlé èdè pé torí páwa là ń lo bẹ̀ ni ìgbà wọn sá lọ ọbẹ̀ ibẹ̀ wọn ti wá ń jẹ ìgbín wọn rí ìgbín púpọ̀ wọ́n sì ń rí òró jẹ ni wọ́n fi wá ń jẹ ibẹ̀ wọn wá wà títí tí wọ́n fi wá sọ̀kalẹ̀ wọ́n wá síbi tá à ń pè ní Oníyangí ibi tó níyẹn gíhun iná ẹ̀ wá ní àwọn ogun àjàkáyé ti gbà ìní ogun Ọ̀yọ́ Yorùbá Ọ̀yọ́ ìní ogun Ìjẹ̀bú àti ogun Ifẹ̀ lábẹ́ Ṣìngúnṣì àmọ́ Ṣìngúnṣì padà lọ fún Ọọ̀ni ní ààbọ̀ ìpètò ogun tẹ́ ẹ rán wa lọ lọ́dún méje o àti ṣẹ́gun o dídálẹ̀ Ìbàdàn tòní ó ní í ṣe pẹ̀lú Ìwó ó ní í ṣe pẹ̀lú Ìwó torí nígbà tí àwọn Òwu kọ́kọ́ ṣẹ́gun àwọn Ifẹ̀ ogun Ifẹ̀ àti Òwu ni Olúwo ló fún wọn láyè ní adún bí ẹyẹ tẹ́sí àpàgọ́ sí fún odidi ọdún méje ogun tó wá da àwọn àti Ìjẹ̀bú pọ̀. Ẹ máa ṣí àkíní tẹ́ ẹ bá ṣí ààrẹ wọ́n jọ dákẹ́ ẹ̀yin òkúta Yorùbá ìtọ́sí ń rúnú ẹ̀ wùrùwùrùwùrùwùrù ẹ máa ṣí ààrẹ ẹ jẹ́ ń wo ohun tí sọ ẹ gbé POS yín wá bàbá olówó ẹ jẹ́ àwọn ohun tá a lè fún yín ẹ sí POS sílẹ̀ ẹ ṣí ààrẹ ní 31 times ká fi ọ̀nà bàbá pìtànpìtàn yìí èmi máa gbọ́ ètò rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàn yìí fẹ́ẹ̀mọ̀ téèyàn bá jẹ́ ẹni tó bá rọ́lẹ̀ dáadáa tó bá ráàyè ló lè ní gbogbo àwọn àtàn yìí ní ọwọ́ èyí tó wá ń sọ nípa ti ba Olúyọ̀lé yẹn kọ́. sẹ́rí ìbọn Olúyọ̀lé a rí pé mo ló ní í ṣe pẹ̀lú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò fún omi ìbọn Olúyọ̀lé làbá máa ń pè ní olùgbàlà gbogbo ilẹ̀ Yorùbá. Lolúyọ̀lé kan náà ìbò Olúyọ̀lé ẹ rí i pé gbogbo àwọn ọmọ Ìbàdàn ọmọ Olúyọ̀lé wọ́n máa ń pè wá. Ìbàdàn lé Olúyọ̀lé. bẹ́ẹ̀ni àwa fúnra wa náà ọmọ Olúyọ̀lé wọ́n ń pè gbogbo ọmọ ẹgbẹ́
ó kálukú lọ́mọ ẹ̀dẹ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n Olúyọ̀lé di bàbá fún wa ẹ wá rí ọlá tọ́lọ́run ṣe fún Olúyọ̀lé bí èèyàn bá ṣe dáadáa Ọlọ́run ìrá sí èèyàn láre bẹ́ẹ̀ wà lẹ́kọ̀ọ́ Olúyọ̀lé Ìbàdàn Olúyọ̀lé náà wọ́n máa pèrò ayé rí i pé Olúyọ̀lé ní estate ó lé iléeṣẹ́ rédíò tá a fi sọ ó ní gbogbo nǹkan tá a fi Olúyọ̀lé sọ kí ló fà á nígbà ogun Fúlàní ti kó ogbó ilẹ̀ Yorùbá tó fẹ́ kó ogbó wa tán Olúyọ̀lé ẹ̀rí pé mo sọ̀rọ̀ Olúyọ̀lé Àtìbà àti Kúrúnmí ogun Fúlàní ló lé gbogbo wọn kúrò lápá òkè tí wọ́n wà lọ́yọ̀ọ́lé tí wọ́n fi sáwádì Àtìbà lóríire ọ̀dà láàfin sí àgọ́ Ọ̀já Olúyọ̀lé wa ń bẹ ní baálẹ̀ nígbà tásìbò ó fi jẹ Olúyọ̀lé wa pé Àtìbà wa pé Olúyọ̀lé ó pe Kúrúnmí tẹ́ ẹ bá ti lè ìrànlọ́wọ́ fún mi fún mi bá fi lè jẹ Aláàfin torí wo Olúyọ̀lé bàbá rẹ̀ láláàfin ní Basọ̀run Yamba ní ìfọ̀n lóye bàbá rẹ̀ Basọ̀run tí ń jó lórí ogun gbogbo ilẹ̀ Yorùbá torí wọ́n Kúrúnmí ìfọ̀n ní oyè olórí gbogbo ẹ̀ṣọ́ ilẹ̀ Yorùbá tẹ̀ pé nínú iṣẹ́ ológun àti Nàìjíríà òǹkàlùkù ló ní ránkì àwọn ológun wà DSS wà ológun òfurufú wà. ta ló tẹ̀ jókòó tó ro gbogbo ẹ̀ báwọn nígbà tí ò sí ìwé tí ọ̀sọ́ mọ̀wé ta ló ń ro gbogbo ètò tí gbogbo ètò ti á wà fínífíní bá ń dọ̀hún. ẹ rí àwọn ọ̀rọ̀ pé Yorùbá ò á ti kọ ìwé mímọ̀ kọ mímọ̀ ká a ti ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún márùn-ún ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn. bẹ́ẹ̀ ni à ń pe ọ̀pìtàn kan ní ayé ní Herodotus. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nípa rẹ̀. ló ti kú báyìí. a ti pẹ́ à ń sọ̀rọ̀ 2500 years sẹ́yìn. tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn ìwé tó pamọ́ ibì kan bẹ nígbà tí a wọlé ibì kan bẹ tí a bá wọlé nínú ìtàn wọn a máa sọ fún wa pé ìwé báyìí kò gbọdọ̀ ríta èmi ìbẹ̀ wọn lè fi hàn wá tó ṣe pé wọn ò ní jẹ́ kó ríta èmi ìbẹ̀ wọn lè ríta sẹ́ni gbogbo òtán wa wọ́n máa ń wẹ̀ lórí gbogbo òtán wa lẹ̀ Yorùbá ìbẹ̀ ibi tó wà tí ò rújú ọ̀fà 1000 years làwọn òyìnbó ti ń kọ ìtàn wa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ò dẹ̀ mọ̀ nígbà mo wá sọ̀rọ̀ nípa Herodotus ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó yí tẹ̀tẹ̀ ń sọ nípa ilẹ̀ Yorùbá àti Òtù kí wọ́n tó kọ́ ní Herodotus ó kọ ìwé ẹ̀ ní 448 BC wọ́n ìdí Jesus Christ wọ́n ìdí ànábì Muhammad sàn tó gbogbo ẹ̀ lẹ̀ tó ti kọ ìwé rẹ̀ Lájí Abbas ọmọ lo àwọn nǹkan ní àmú eléyìí ti pọ̀ jù ó ti pọ̀ jù láì mú ìwé lọ́wọ́ láì ṣe kó òun ojú fóònù ó ti ń kóòtù déètì ó ti ń kóòtù gbogbo ẹ̀ gbogbo èdè fáwọn oníṣọ̀yìn rẹ̀ wọ́n gbìyànjú. mẹ́ta là ní mi lọ́mọ onímọ̀ mẹ́ta ọmọ onímọ̀ kan ànàrúgbà ọmọ onímọ̀ kan àjókòógbà ọmọ onímọ̀ kan àdùdúlẹ̀gbà ọ̀nà mẹ́ta tí mo ti ń wá nù. sáwò. níbẹ̀ ilé àmúnú orí ìró orí ìjókòó àti kéèyàn wà lójú oorun ọ̀nà mẹ́ta tí mo ti ń wá náà. ọ̀dà ẹ̀yin bó wá ní ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin tó ń sọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ Kúrúnmí Ìjàyè bó ló ṣe dolókìkí ilẹ̀ Yorùbá mo fi agé kúkúkú ni ọ̀nà pọ̀ tá a fẹ́ yà lẹ́nu. èyí tó jẹ́ kí Kúrúnmí ó dolókìkí nílẹ̀ Yorùbá nígbà tí ilẹ̀ Yorùbá ti dàrú. pẹ̀lú àwọn Ẹ̀gbá Kúrúnmí wọ́n wá ìpàdé tí wọ́n ṣe ní ọdún 1838 wọ́n pín ilẹ̀ Yorùbá sí ọ̀nà mẹ́ta Ìwó Olúyọ̀lé láti Ìbàdàn sẹ́rí gbogbo tí ń jẹ́ Ìwó gbogbo tá a pè nípínlẹ̀ Ọ̀ṣun lónìí tó fi dẹ́kìtì tó fi lọ torí àwọn àkókò ti pín sí méjì àkókò kan bá Ẹdó lọ àkókò kan bá Oǹdó lọ Ìbàdàn ló ń kọ̀ntró gbogbo bẹ̀ yẹn. tí èdè Ẹdó Benin. Ẹdó ti Oǹdó. Ẹdó àkókò. Ẹdó àkókò àkókò bí Ẹdó àkókò ti Oǹdó wà àkókò ti Ẹdó wà àkókò ti Oǹdó Ìbàdàn ló kọ̀ntró níbẹ̀ gbogbo ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ọ̀ṣun abẹ́ Ìbàdàn ló wà kí wá ṣe nìkan bí wọ́n bá jẹ ọba ní o baálẹ̀ ní Ìbàdàn ló gbà náà o bí wọ́n jọba ní o bí wọ́n rú pẹ́kẹ́ wọ́n ó dé Ìbàdàn ìlà sọ pé the last empire tá a lò Ìbàdàn ni wọ́n wá pín láti Ògbómọ̀ṣọ́ lọ dé etí odò Ọya dé òkè Ògùn gbogbo Ṣakí wọ́n pín fún Aláàfin Àtìbà gbogbo àwọn Aṣẹ́yìn wọn láwọn wà lábẹ́ Aláàfin Àtìbà ìwọ Kúrúnmí láti apá ibi tó kù tí wà Ìbàdàn ti jọ pààlà Ìka Ọ̀dẹ láti jọ pààlà wọ́n wá ní ẹmú bẹ̀ gbogbo ilẹ̀ Ìbàràpá wọ àlà ilẹ̀ Ẹ̀gbá ìwọ náà máa gbà yìí lọ tó fi lọ dé Kétu tí ó fi dé lẹ́ẹ̀dà Ọ̀mì sẹ́mi pé tí wọ́n pín fún wọn yẹn ó wúwo ẹ̀wà dúró ìlú tí ń bẹ lábẹ́ Ìbàdàn ẹ̀rí pé báyìí sọ́ni ìsìn báyìí ìpínlẹ̀
méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta Ọ̀ṣun Èkìtì àti Oǹdó iná ń bẹ lábẹ́ Ìbàdàn. Ẹ wá gbogbo nǹkan tí wọ́n máa kó wá láti níbẹ̀ yẹn wá sí Ìbàdàn. tọ́ba ẹ̀fì. bẹ́ẹ̀ náà ló ṣe rí fún Kúrúnmí. Kúrúnmí wá ní òun ti sọ ipò yẹn di ti ààrẹ. Tábàwò gbà tí Kúrúnmí ti débẹ̀ iná ìnìgbà tí Mọ́yẹ̀ kó àwọn akọni wọ Ìbàdàn. Nígbà Mọ́yẹ̀ kó àwọn akọni bọ̀ Ìbàdàn, Mọ́yẹ̀ lọ, Olúyẹdùn gbà, Olúyẹdùn lọ, Olúyọ̀lé gbà, lẹ́yìn tó Olúyọ̀lé gbà tó lọ Ọpẹ́ Àgbé gbà, òun sì wà ń bẹ̀. ọ̀dà mò ń bọ̀ náà. Ààrẹ Kúrúnmí. Kúrúnmí kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ béèrè pé bó lọ́lá Kúrúnmí ṣe pọ̀ tó báwọn. ṣé ọlá Kúrúnmí pọ̀ gan-an. Ọlá Kúrúnmí pọ̀ o nìkan ń bọ̀ odidi lọ́jọ́jọ́ Jímọ̀ gẹ́gẹ́ bí àwọn òyìnbó tí wọ́n fojú rí tí wọ́n sì ṣe àkọọ́lẹ̀. Wọ́n láwọn èèyàn tí wọ́n máa ń ná ọjà Ìjàyè ní ọjọ́ Jàkúta tá ń pè lọ́jọ́ Ẹtì ọjọ́ Jímọ̀, wọ́n ní wọ́n máa ń wọ 20,000 pẹ̀lú àwọn èèyàn tó wà nílùú. Àwọn àlejò ọ̀wà pé tẹ́ bá wá pa gbogbo nǹkan wọ́n wọ 50,000 èèyàn. A rí pé tá a bá kó èèyàn 50,000 sí Liberty Stadium yóò gbà tàbí kò lè gbà. Liberty capacity Liberty ò tó báwọn, gbogbo wọn ni Kúrúnmí máa ń bọ́. àdúgbò ní ti ń rówó tí fi ń fún wọn lóúnjẹ. tí fi ń rówó ni wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, a sì tún ń ṣòwò. Òun lọ́wọ́ anilẹ̀ lọ dé Kétu, wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ nígbà náà, wọ́n pààlà pẹ̀lú àwọn ìdá omi. Kúrúnmí tó kú ni ló jẹ́ kí àwọn ìdá omi ó lè máa gbalẹ̀ náà fi rí Kétu gbà. Wọ́n ti jagun wọ Ìṣẹ́yìn, wọ́n fẹ́ gba Ìṣẹ́yìn gan. Torí Ìbàdàn tó lásìkò gbàdáṣẹ́ rí ìtẹ́lẹ̀ Yorùbá kẹnu ọ̀tẹ̀ ni wọ́n ṣe, wọ́n dọ́gbọ́n tẹ Ìbàdàn lọ sí ogun Èkìtì parapọ̀. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. ẹ fi yún un lẹ̀ náà. ṣùgbọ́n ọlá Kúrúnmí ọlá rẹ̀ pọ̀ débi pé àwọn òyìnbó tí wọ́n kọ ọ̀rọ̀ lórí Kúrúnmí tí wọ́n dẹ̀ mọ́, mo níwèé wọn tó jẹ́ oríṣi bíi 5 lọ́wọ́, àwọn Christian missionary. Ìyí tí Kúrúnmí fi wá yàtọ̀, ṣé ẹ mọ̀ yí pé gbogbo ìlú àwọn Christian ni wọ́n máa wá pé a fẹ́ wá gbé church wá sínú yìí o. Kúrúnmí lọ́rọ̀ ránṣẹ́ pé wọ́n wá l'Abẹ́òkúta. Ohun tó fi yàtọ̀ ní gbogbo lẹ́gbà pẹ̀lú bó ṣe jẹ́ pé lẹ́sìn ìbílẹ̀, ó lóun gbọ́ pé àwọn Christian ti wà l'Abẹ́òkúta, pé ìlọsíwájú sì ń bá bẹ̀, ẹ lọ bá ń pè wọ́n wá. Ó sì tó fa ọmọ rẹ̀ fún wọn pé ẹ máa jẹ́ kí wọ́n ẹ máa bá mi kọ́ wọn. Ibi tọ́lá ọlá ń dé ògbó kí Christianity ò ṣẹ̀ṣẹ̀ wá, irú Ìbàdàn ti wà wọ́n wá láyé baálé òye sílé olúgbòde. a jẹ́ pé ọlọ́rẹ ni Kúrúnmí ẹni tí máa tọrẹ. ọlọ́rẹ ni oṣù bó ṣe wá lọ́rẹ tó náà ló burú o. èèyàn tó le ni. Kúrúnmí ọ̀lẹ́mí ìdáríjìn o, ọ̀lẹ́mí ìdáríjìn o. Kèfẹ́ gbọ́ pé bóyá bàbá mo lálàá pẹ́ nìkan ń dìtẹ̀ yín, wọ́n lọ jẹlé rẹ̀ ni. Gbogbo bá ń bẹ̀ wọ́n dọ̀run bó ṣe lọ́rẹ tó. Tẹ bá wo oríkì Olúyọ̀lé náà, wọ́n á ní ibà àṣebúkú ṣe rere. Ṣùgbọ́n nígbà tá a wá ṣèwádìí àsìkò tí wọ́n ń bá ń gbà náà, tí wọ́n ń lò ń gbà náà nìwà tí wọ́n ń wù. Tolórí àpèrè wa máa wọ pọ̀lọpọ̀, ọlá wa máa wọ pọ̀lọpọ̀. Ìlú mi náà fẹ́ kógun, ẹlòmíì olóhùn wá gbé ìlú tó ṣe pọ́tọ̀ ní tí ó bà wá. Ṣerú ẹ̀ náà kọ́ ní ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá lónìí. Ẹ wo gbónú gbó wa, tá a lè lọ séèyàn lè jáde ní ìsìnkọ́ mọ́ ọ̀sọ́gbò fẹ́ lọ láti ìlú kan sí ìlú kan, bẹ́ẹ̀ bọ́lọ́pàá 10 bí 20 lè yóò kù lẹ́yìn. Ìlú ẹ̀ náà ní ṣẹlẹ̀. Kábíyèsí Ọlọ́run. Nígbà Kúrúnmí tó wá dòmìnira rẹ̀ tán, kí ló á fa wàhálà fún? Ẹ ṣe rí nígbà Kúrúnmí ó kúrò láyé, ìbéèrè tó béèrè ni pé sèmi ni mo jẹ̀bi ọ̀rọ̀ ẹ̀. Ìbéèrè tó béèrè pé sèmi ni mo jẹ̀bi ọ̀rọ̀. Ẹ rí pé mo sọ pé ọ̀rẹ́ ni Olúyọ̀lé, Kúrúnmí àti Aláàfin Àtìbà. Ṣé rí aláṣà kan tá à ń lò lẹ́ Yorùbá, Kúrúnmí ò fẹ́ kásà yóò parẹ́, òun dúró lórí àṣà pé báwọn bàbá mi ṣe ń ṣe náà mo gbọ́dọ̀ máa ṣe. Àṣà ni wípé tí Aláàfin Ọ̀yọ́ bá fi lè kú tó bá wájà gbára àrẹ̀mọ rẹ̀ ọmọ palẹ̀ mọ́ pé yóò ṣe bàbá lọ sọ́run. Mo ṣe ètò lé lórí tí mo pè ní ìlànà jíjẹ Aláàfin Ọ̀yọ́. Àwọn bàbá Ọ̀yọ́ Mèsì ó pè ní ace àrẹ̀mọ. Ẹ mọ̀ ti sọ̀yún òní, ẹ mọ̀ ti sọ̀yún, wọ́n fẹ́ jẹ Aláàfin lọ́yọ̀ọ́, ẹ lọ́ọ́ mọ̀ sọ́njọ́ Sátidé. Ní ìgbà tó wá di wípé ó kù sáátà kí Aláàfin Àtìbà ó jáde láyé, baálé Oyèsílé Olúgbòde ìta baálẹ̀ ní bẹ lórí àpèrè, balógun rẹ̀ ní Ìbíkúnlé Ọ̀tún Balógun Lògúnmọ́lá. Ìbàdàn wá ṣe àtúntò òfin
ṣàpé Ìbàdàn mo sọ fún abibi tí agbára Ìbàdàn dé wọ́n wá rí i pé táwọn bá lọ àwọn táwọn ń mú lẹ́rú yìí àwọn èèyàn látèkìtì láti ilẹ̀ Ìjẹ̀ṣà láti Ifẹ̀ ìkan náà ni wá sórí wa ò pé ni ọdẹ ẹja tó fi ṣe tá a bá fi lè lọ ogun ẹrú tí ń bá wa jagun tóun náà bá fi wá mú ẹrú méjì tó wá kó fún ọ̀gá rẹ̀ bọ́yẹ̀ mi ní ìsìn mo jẹ́ ẹrú ẹ̀yin lọ̀gá mi mo wá rẹ́rú méjì mọ́ mo wá kó fún yín wá pe ẹlẹ́rìí mi pé ẹ wá o ọ̀rẹ́ bàbá mo ti kọ́ ẹrú méjì mo ti dòmìnira nù ìyẹn ṣẹrú yín mọ́ mo ti fi rárá mi ṣẹ̀pẹ́ ẹrú lẹ mẹ́mi débàdàn yálẹ̀ ẹ̀rà mi ni o ẹ̀rí mi re ni o jí mi gbé ni o tí mo ti kọ́ ẹrú méjì fún yín ìyẹn ṣẹrú mọ́ èmi náà ló joyè nìbàdàn òfin tí wọ́n ṣe nìyẹn ipe torí wípé ọmọ òtù kan náà ni wá ìlò fífa oríkì Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ mẹ́rú abẹ́rú mú wọn lẹ́rú lójú ogun ṣàgbé mi tí mo ti mọ̀ pé tí n bá ti rẹ́rú méjì mú mo ti ròmìnira mi bóun ní ìṣe ní múra sí i Ìbàdàn fi wá ń tóbi wọ́n ń rérò oko wa táwọn ìbá ti wá dé pé ẹlòmíì gẹ́gẹ́ mọ̀ pé ọ̀jẹ̀jà lọ Ìbàdàn àbá ti bá wọn lo ogun àbá ti rẹ́rú méjì mú àti dòmìnira jẹ́bàdàn oko wa Ìbàdàn wá ṣòfin ipe nínú òfin tí Ìbàdàn wá ṣe ìní ipe láyé ìjọ́un ọmọ èèjogún bàbá àwọn èèyàn ọmọ tí wọ́n máa ń pè ń baálé lágboolé yìí tí ń jẹ́ baálé lágboolé ni wípé èmi mo kọ́lé èmi mo ṣe wàhálà ní ìsìn tí ń bá wá kú ọmọ mi kọ́ ní òjogún mi ní ọ̀jẹ̀ baálé àbúrò mi ní ọ̀bọ̀ ọ̀bẹ ọjọ́ orí wọn fi ń tò ó wá lè jẹ́ pọ́ ọmọ mi kéré kó tó kan ọmọ mi wọ́n sì lè jẹ gbogbo ogún tán wọ́n wá wà nípàdé wọ́n wá bèrè pé torí ìta la ṣe ń ṣiṣẹ́ wọ́n ní torí ọmọ ni tó bá yẹ pé torí ọmọ ni kí ló dé tó ṣe wípé ọmọ jogún wọ́n wá tó fi yẹ̀ sí pé tọ́mọ bá wá kéré kí baálé kọ́mọ mójútó àmọ́ òun náà tó wá bẹ lábẹ́ olóyè àbí abẹ́ mọ́gàjá àdúgbò wọ́n ṣàwọn òfin yẹn wọ́n wá wò pé kò lè tí ì di òfin ní tààràtààrà ṣe pé mo sọ fún wa pé baálẹ̀ lóye sílé Olúgbòde alílànà lẹ̀ Yorùbá o àfikún wọn gbé dọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ torí pé ńgbà náà Ìbàdàn ọ̀rẹ́ nìkan kan gẹ́gẹ́ bí babajọ Aláàfin lọ wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ o ṣùgbọ́n wọ́n rí bí olùbádámọ̀ràn. ẹ torí pé majority àwọn tó wá pa wá ń bàdàn Yorùbá Ọ̀yọ́ ní gbogbo wọn orílẹ̀ ẹ̀bẹ̀ wọn ti wá wọ́n wá lọ gbé bá Aláàfin Àtìbà inú Aláàfin Àtìbà wá dùn o Aláàfin wá ní ẹ̀yin Ìbàdàn wá ẹ̀yin fẹ́ kọ́ ọmọ yín ó jogún yín ó wù mí náà kọ́ ọmọ mi náà ó jogún mi bàbá ọmọ ẹni náà ní jogún ẹni ìwọ làwọn ọmọ yín Adélù ni Adélù bàbá ẹ pàjágbé agbésà àwọn Ìbàdàn tí ibi kúlẹ̀ tó gùn mọ́lá bàbá ẹ padà Adélù ó jogún bó tẹ́ ẹ bá ti bàbá tẹ́ ẹ bá fi lè jáde láyé lónìí wọ́n sin Adélù pẹ̀lú yín ni. lójú Aláàfin náà wọ́n ti ń sọ̀rọ̀. jagunjagun ni wọ́n jagunjagun ìbẹ̀rù àti sọ̀rọ̀. ó ṣàwádìí kí ni bàbá ní bàbá síbi tá a bá ní pé ààrẹ mọ́mọ́ bá Aláàfin wa ní àwọn ọmọ èyí ọmọ tán Aláàfin Àtìbà fẹ́ ṣe bíi bàbá wọ́n wá pe ẹni tí ń pè ní Akùnlùgbà wá Akùnlùgbà ló lórí gbogbo òpìtàn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ wá bá ń rú àwọn ọmọ ẹ̀yìn nǹkan wọ́n ní gba bàbá ń dé ẹ̀ ǹlẹ́ o Ìbíkúnlé Ògúnmọ́lá àwọn bàbá yìí dàgbà jọ náà ẹ kò lè yé yín ọmọ ọjọ́ mélòó ni yín ṣẹ̀pẹ́ tágbàlagbà òpìtàn bá dé yóò mọ sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà. pé ẹ kéwèé ni. nígbà Ọ̀rànmíyàn kú ọmọ rẹ̀ Àjàká ńlọ́bọ́ sórí àpèrè wọn ò ní kọ́ bá bàbá lọ nígbà wọn lé Àjàká lórí àpèrè tí wọ́n pe Ṣàngó wá nígbà Ṣàngó kúrò láyé wọ́n tó pe Àjàká padà nígbà Àjàká lọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kàtó pé bàbá sọ́mọ tá a fi jẹ Aláàfin 17 ṣùgbọ́n láyé Aláàfin Òjìgí ni wàhálà ti dé ọmọ Aláàfin Òjìgí lu Olúkẹ́ ọmọ Basọ̀rún Yánbá ọ̀pá Basọ̀rún Yánbá wá lòun ọgbẹ̀sán sẹ́mi pé àrẹ̀mọ tó lù lẹ́ kó ní kó kú ó ní rárá bàbá rẹ̀ tí ọ̀kọ́ torí Basọ̀rún lágbára gan o àwọn Basọ̀rún lágbára gan ní fi wá ní kí Aláàfin Òjìgí ó ṣe bí ọkùnrin wọ́n wá tó ní ìwọ náà tó gbé wọn ló ti ṣekú pa bàbá rẹ̀ ṣe bàbá rẹ̀ lọ́rùn ìbẹ́tàṣà burúkú ti bẹ̀rẹ̀ nu ìyóò l'Aláàfin Àtìbà wá sọ pé àti lo Aláàfin 17 tó pé àrẹ̀mọ ní ń jẹ́ àwa ti lo 11 lẹ́yìn ìgbà náà tó ṣe pé àrẹ̀mọ ń sin bàbá lọ́rùn ẹja àjọ gbé sínú wọn 17 ju 11 lọ ẹja padà sí pìlẹ̀ èlò Ìbàdàn wá gbà wọ́n wá sọ fún Kúrúnmí láyé òun ọ̀gbà Kúrúnmí bó ṣe rí rèé ìwọ náà mọ̀ tán Kúrúnmí lòun ọ̀gbà ibi tí wàhálà ti dé nu. ìní ìgbà tó wá di pé wàhálà yẹn pọ̀
ìní Aláàfin Adélùjẹ pẹ̀lú àtìlẹ́yìn Ìbàdàn nígbà tí bàbá rẹ̀ ti kú nígbà Aláàfin Àtìbá ti wàjà ló wá fi jẹ Ìbàdàn ṣàtìlẹ́yìn fún ó wá ń da Adélù láàmú náà fi wá gbé kíní wá sí Ìbàdàn wọ́n kó ìlẹ̀kẹ̀ ọtí aṣọ pé tó Ìbàdàn mo fi ìjàyè jì yín o ẹ lọ jẹ ìjàyè tí wọ́n fi jì wọ́n yìí ká má gbàgbé o ìjàyè ló ní ilẹ̀ gbogbo ilẹ̀ Ìbàràpá ń bẹ lábẹ́ ìjàyè àwọn náà ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ẹ̀gbá wọ́n ti gbàdé Kétu ìjàyè tí wọ́n kàn lọ jẹ kìí ṣe pé ọyẹ kún wọn wá ogun tá à ń sọ ẹ̀mí bọ́ nǹkan bàjẹ́ níjọ́ tí Ìbíkúnlé bó ṣe jẹ́ Balógun ọ bẹ̀bẹ̀ pé kí wọ́n mọ̀jẹ̀ káwọn ológun. àwọn tí a ń fi bìkan jìyàn àwọn ò ṣe lọ jẹ́ fúnra wọn pé àṣẹ̀ṣẹ̀ máa pé kẹ́nìkan jẹ bọ́ bá dùn ún jẹ bẹ́ẹ̀. àkọlé Ọ̀yọ́ yóò lè mú kò lè mú Kúrúnmí wọ́n mọ̀ pé Ìbàdàn wèrè la fi ń wo wèrè torógun kágbélẹ̀ ti ṣẹlẹ̀ ńbàdàn à ń pè yẹn lógun bá tẹ̀dó ìjà pàpà wáyé láàrin Kúrúnmí àti Ìbò Olúyọ̀lé. Lájí Àbáàsì ibẹ̀ ni ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí níbi ọtán sínú wọn ní wọn ò rókun rẹ̀ ṣe lóòótọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ ẹlòmíì lọ wọlẹ̀ ẹlòmíì ló ṣe kinní kò wọlẹ̀ ṣe rí Kakanfò ní kinní kẹ́ ń bá jẹ Kakanfò níjọ́un tó bá kú wọn ó gbé orí rẹ̀ padà lọ bá Aláàfin Ọ̀yọ́ bó ṣe jẹ́ pé níjọ́un gbogbo ọba tó bá ti jọba tó bá ládé ìyá adé adé póríṣiríṣi ìyá adé là ń sọ o wọn ó gbé orí wọn padà sí Ilé Ifẹ̀ ṣe wá rí Aláàfin tí wọ́n gbé orí rẹ̀ padà fún iná ló lọ́tà rẹ̀ ó sì gun fún un. wá pé òun ò ní gbà ló wá fi ní pé kí wọ́n lọ sin òkú òun ní kọ̀rọ̀ lóru àwọn ẹrú méjì tẹ́ gbẹ́ sàárè rẹ̀ náà wọ́n wá pàpà wọn ṣùgbọ́n wọ́n wá pàdé orí rẹ̀ lọ fún Aláàfin. wọ́n wá pàrí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn èyí ṣèwádìí jinlẹ̀ wọ́n pàpàrí torí wọn èyí ṣe Kakanfò sílé tẹ́ bá dé gbogbo Ìbàdàn lónìí gbogbo àwọn jagunjagun wa ń bàdàn ẹ mọ̀ rojú orí wọn. ẹ jẹ́ àfi gbogbo ẹ̀ lẹ̀ di sátidé kọ́ ẹ̀ lẹ́ẹ̀fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ bí Bísú ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ nípa àtàn Yorùbá níbo ni ó ti wáyé. MAF 21 ní Ring Road níbí nìbàdàn náà ní nítòsí. MAF 21 ní Ring Road ńbàdàn kábíyèsí Olódùmarè. a pè ní pàtàkì ìtàn wa Yorùbá àwọn èèyàn mọ̀ pàtàkì ìtàn wa àwọn ọmọ pàtàkì ìtàn wa àjọ̀dún ọdún kelòó ní tí ìtàn Yorùbá tẹ́ fẹ́ ṣe ń bẹ̀. ọdún 14 ní ọdún tí ń bọ̀ gangan láàṣẹ ọdún 15 ní tààràtàrà ọdún 14 ní. ọdún 14 nílé. ìta abẹ lórí Facebook mú kà mú ti. rédíò kankan ayé análọ́ọ̀gì. mú kà mú ti ìtàn ìgbà ń lọ káàkiri kà ṣùgbọ́n ọdún 14 ní tá a ti ń sọ ìtàn. aago mélòó ni ó bẹ̀rẹ̀ àwọn wo là ń retí ń bẹ̀. aago 12 ni ó bẹ̀rẹ̀ ní aago 12 ọ̀sán so red carpet ó bẹ̀rẹ̀ láago kan àwọn lọ́balọ́ba pọ̀ tí wọ́n ń bọ̀ àwọn èèyàn dẹ̀ ń bọ̀ láti ìlú òyìnbó àti nílé kódà àwọn èèyàn gan ti wà lóòótẹ́ tí wọ́n ti dé tí wọ́n ti ra tíkẹ́ẹ̀tì tó rò pé báwọn yẹn ṣe ra tíkẹ́ẹ̀tì wọ́n fi hàn mí pé tó. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú títàn àwọn ọ̀bá yìí wọ́n máa wà fowó gbé yín pé kẹ́ ẹ wá làhàn mí bí bàtà ṣe é dún ṣé ẹ̀yin gba kọ́ńtíráàtì tàn sísọ lágbàáyé ni. ẹ ṣe bàbá gbígbà àdúrà yín náà ni ọ̀pọ̀lọpọ̀ lọ́balọ́ba mo dúpẹ́ yín pé kò sí ọba nílẹ̀ Yorùbá tí ọmọ Lájí Àbáàsì kì í tó wá sí pé kí wọ́n mọ̀ nìkan kọ́ wọ́n mọ̀ níṣẹ́ ni àwọn bàbá wa kan ẹ̀sẹ̀ jẹ́ ọba káàkiri ilẹ̀ Yorùbá báyìí láwọn ọba ńlá tó ṣe páládé ìṣẹ̀ǹbáyé ni wọ́n ṣùgbọ́n bí wọ́n ṣe kí wọ́n tó gorí oyè gan wọ́n ti ń pè yí pé Lájí Àbáàsì àjọ ṣiṣẹ́ o ẹ wo orú bàbá mi Asẹ́yìn kí bàbá tó gorí oyè wọ́n ti ń pè mí bẹ́ẹ̀ ni bàbá mi Olúfọ́n Ìfọ́n Òròlú ìlú tó ṣe pé òun ló ní adé jù nílẹ̀ Yorùbá kò sọba tó lé adé Olúfọ́n. Ìfọ́n Òròlú nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́gbẹ̀ẹ́ Lóbù kò sí ọba tó ní adé tó. àwọn wo la máa retí níbi ìpéjọpọ̀ tẹ́ fẹ́ ṣe. àwọn lọ́balọ́ba àti àwọn èèkàn nílùú Ìbàdàn gbogbo àwọn ọba wa wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri ilẹ̀ Yorùbá àwọn èèyàn ń bọ̀ àgbẹ̀yẹ àwọn ọ̀jọ̀gbọ́n ní fásitì náà wọ́n ti pè wá pa wọ́n ń bọ̀. àwọn ọ̀jọ̀gbọ́n fásitì ń bọ̀. wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ni pé àti ẹ̀rọ àwọn ilé ẹ̀kọ́ gíga míì tó ṣe pé wọ́n láwọn ń bọ̀ pẹ̀lú àwọn àtàwọn akẹ́kọ̀ọ́ àwọn ni. nílé àti lókè òkun náà ẹ gbé mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bá ti ra tíkẹ́ẹ̀tì tán ni wọ́n ti ń sọ pé bàbá sọ́jọ́ òní yẹ o tó ra ti ra tíkẹ́ẹ̀tì o sọ́jọ́ òní rí ẹ lè kẹ́tì ẹ̀ ń bẹ ǹgbọ́n bàbá bẹ́ẹ̀ ṣe mú déètì yìí
kíní táàpù galaxy táàpù ńlá ní bàbá ẹ̀wù mo ti lọ bá yín rà kẹ́ ẹ mọ́ sáà lè yẹ ọjọ́ kábíyèsí kò ní ọlọ́run yẹ pẹ̀lú ògo ọlọ́run. kò ní yẹ lágbára ọlọ́run àwọn èèyàn ń béèrè nọ́mbà lórí Facebook pé